ẹ wo àlàyé àwọn èèyàn ló kó sínú ọkọ̀ yìí wọ́n lọ márùwá gbogbo ẹ̀ àti ṣe wàhálà ó ti àti táyà àti ṣe wàhálà ẹ wo àwọn èèyàn ti sákú olù wọ́n ti sákú olù wọ́n ti sákú olù o. èdè dákẹ́ síbẹ̀. wọ́n ti sákú olù ẹ̀wọ̀ àwọn èèyàn ọmọ skul gbogbo wọn. Governor Kwara State, you people are evil. Evil people ni ẹ wá gba Fúlàní dènùnù láyè láti máa pa àwọn èèyàn wa. Ìlọrin ẹ̀yin ọmọ Yorùbá ẹ fi gàálẹ̀ fọ̀tẹ́lẹ̀ kan tán fẹ́ kó ṣẹlẹ̀ míì nígbà tá a bá rójú ráyè láti focus on them wọ́n á lè ráyè wipe gbogbo àwọn ọkùnrin yín kúrò wọ́n wá padà sọ gbogbo àwọn obìnrin yín di ẹlẹ́hàá wọ́n padà sọ gbogbo àwọn obìnrin yín di àlùmọ́jèrì lórí ilẹ̀ yín ẹ̀yin ìjọba yìí torí Ọlọ́run Tinubu ẹ̀jẹ̀ ń wo gómìnà àtàwọn mèyí tí aláàrùn dẹ̀ ń balẹ̀ Yorùbá jẹ́. gbogbo wa wọ́n ti pa gbogbo èèyàn tán lókè ọdẹ gbogbo wa ti sí. ẹ ṣe màmá. àti kúrò lókè ọdẹ wọ́n ti pa wá gan. àwọn gọ́fìmẹ̀ntì náà ń pa wá àwọn náà pa wá wọ́n gbàgbọ́ lọ́wọ́ àwọn ọdẹ níjẹ̀rin wọ́n dẹ̀ kó kidnapper wọlé lánàá wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn ọdẹ tán láwọn kó wá wọ́n sì pa gbogbo èèyàn wọ́n sì kó kidnapper wọlé ọkùnrin mẹ́ta wà nílé kan wọ́n sì pa mẹ́tẹ̀ẹ̀ta ó sì kú obìnrin nìkan wọ́n sì. gbogbo ìlú ti dáwóró ẹ kó àwọn mèyí tì lálà wọ́n ní wọ́n kó àwọn DSS iṣẹ́ burúkú tẹ̀ ń fi àwọn ọlọ́pàá ìlú ṣe àwọn aláàbò ìlú tó yẹ kán máa ṣàbò lórí aráàlú ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin ìjọba ẹ̀yin lẹ̀ ń pa àwọn èèyàn ẹ gba ìbọn lọ́wọ́ gbogbo àwọn ọdẹ wọ́n kó ọdẹ 16 wọ́n dẹ̀ pa ọdẹ 16 ẹ rí pé wọ́n ṣe ni wọ́n ń wíkì agbára àwọn Yorùbá láti lè overcome wọn láti lè overthrow yín eléyìí burú o eléyìí ò dá o wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn ọdẹ wọ́n dẹ̀ wá kó àwọn mèyítì aláwa àtàwọn Fúlàní láti wá pa àwọn èèyàn ẹ̀dẹ̀ wá ń bẹ̀ tágbára yóò dẹ̀ kakílẹ̀ jẹ́ chief security fún Abdulrahman Rasaq àmọ́ pé Fúlàní ni ẹ̀yin ọmọ Yorùbá ṣáàrí nǹkan tá à ń sọ fún yín tá a bá máa wí ẹ̀ máa ní Ìlọrin ẹ̀yin ẹ̀ṣẹ̀ Yorùbá o ẹ̀yin Yorùbá ẹ̀yin ẹ̀ṣẹ̀ Yorùbá o Fúlàní ni yín o ṣe rí àwọn náà ni wọ́n ń pa yín báyìí ṣe rí bó ṣe ń pa yín tó ń fi yín ṣòfò lẹ́yọ kọ̀ọ̀kan ẹ ní rí mùsùlùmí ẹyọ kan kó sọ̀rọ̀ lé lórí ẹ ní rí mùfútì Ìwó kó sọ̀rọ̀ lé lórí o ẹ ní rí Igbó Ràṣídì láti ìlú Ìwó kó sọ̀rọ̀ lé lórí o ẹ ní gbogbo àwọn mùsùlùmí ògo Ìlọrin àwọn òfò Ìlọrin tí wọ́n wá mú tọ́lá náà níjọ́ kìíní àná tán lọ bá yọ lọ́sùnlé tí wọ́n ń dàjà ẹ̀sìn orí burúkú tó ń da àwọn èèyàn láàmú lórí Facebook tán máa fi tó lè fi wákàtí kan rojọ́ ọ̀rọ̀ burúkú nípa Yorùbá ẹ ní rí wọn o àwọn rèé o iṣẹ́ burúkú ti jihadi ni wọ́n ń ṣe o wọ́n ń pa yín ní jihadi ni o jihadi ni ìjà ẹ̀sìn ni wọ́n ń jà o wọ́n fẹ́ gbalẹ̀ ní o ẹ̀wù nígbà tán bá lé gbogbo àdúrà àwọn èèyàn yìí kúrò níbi tó sọ ìlú di awóró tó sọ ìlú di awóró ìtò bí yín ó béèrè lọ́wọ́ yín o ìtò bí yín ó béèrè lọ́wọ́ yín bàbá Tinubu ọmọ olódò òde kí lẹ̀ ń ṣe ń bẹ̀ bàbá sì wí tàbá wí méjì tàbá wí mẹ́ta ẹni Gani Adams lólórí ogun ilẹ̀ Yorùbá Gani sì ti sọ fún yín láti last year àbí 2 years ago Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní tí ọlọ́yọ̀ ò bá tí àfẹ́ Aláàfin ò bá sí ogun fóun òun ò lè lọ jagun ogun tí Àfọ̀njá jà kù nílọrin láti òde Ọ̀yọ́ òun rèé o so kò tí ì tásìkò báyìí fún Aláàfin Ọ̀yọ́ láti pe Gani Adams kó kó àwọn ọmọ rẹ̀ sòdí kí wọ́n lọ síbẹ̀ kí wọ́n lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ kán lọ yanjú ẹ̀ tó dìgbà tí gbogbo ìlú bá gbiná gbogbo àwọn ìlú ti di ahoro ìgbà kan náà lọ Ìfẹ́ lódùn náà lọ ọbẹ̀ náà wọ́n rà sáàkì ìlú yẹn náà gbogbo àwọn ọkùnrin ìlú wọn náà ti pa tán wọ́n ń pa àwọn ọkọ wọn nípakúpa kò sókòkò wọ́n fẹ́ wá gbogbo ọkùnrin kúrò nílùú kókó obìnrin nìkan kí wọ́n lè rí wọn fi ṣẹrú ẹ̀yin Yorùbá ẹ sì dákẹ́ ìjà òfò láńjà kiri orí social media nǹkan tó fẹ́ kó máa ṣẹlẹ̀ rèé o nǹkan tó fẹ́ kó máa ṣẹlẹ̀ rèé o kán lè ráyè wọlé sí wa lára àwa dákẹ́ ìjà là ń bára wa jà ó ti jà
ó ti dà. ẹ̀rọ ọ̀mọ́ ọlọ́run wà pẹ̀lú yín ọlọ́run àgbà ọlọ́run àgbè nípa ẹ̀jọ̀ báwo lè ṣe rí àwọn kidnapper yìí. ọmọ Òkè Ode lèmi wọ́n jẹ́ bàbá gòjì náà wọ́n gbé ọkọ àti ìyàwó ìwọ̀n sọ pé sọ̀rọ̀ bẹ́ẹ̀ méjì ọmọ kan sọ tó ní láyé lọ́rùn àtọ́wọ́ wà lọ èèyàn 16 ni wọ́n pa wọ́n tẹ òkú wálẹ̀ wọ́n ní káwá bẹ̀rẹ̀ gbókù wá rọ̀ ní àná kí ló kù nílùú àwọn àdéhùn bíi aláìsí ọmọ bàbá tó ń gbé Òkè Ode wà ní pápá báyìí àwọn àdéhùn ọmọ ìlú àbílẹ̀ kò sọ́ba kò sí káyè àní ọba àní lèmọ́ gbogbo ẹ̀ lọ gbogbo ẹ̀ lọ wọ́n lọ ọ̀sẹ̀ ọ̀yẹ̀wò lórí burúkú yìí wọ́n ní gbogbo àwọn ìjọba ìwọ́n padà sọ̀rọ̀ sọ́mọ tọ́mọ ni wọ́n ń bẹ̀rẹ̀ nǹkan tó wọ́n ṣe ni ọmọ wọn padà sọ nǹkan tó wọ́n ṣe ló padà ṣe fún wa lọ sọ́tà ṣèjọba lónìí àfẹlẹ́sẹ̀. tẹ́ ẹ bá gbọ́ nínú ọ̀rọ̀ tóbìnrin yìí sọ ó ní wọ́n ń gbé ẹlikọ́tà wá láti wá máa kó àwọn ẹrù ìbọn wá kì í ṣe àkọ́kọ́ tí ẹlikọ́tà ń balẹ̀ nílẹ̀ Yorùbá nìyí o ẹlikọ́tà balẹ̀ nínú igbó kan nínú ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Yorùbá kì í ṣe lọ́rin o ẹlikọ́tà balẹ̀ nínú igbó kan nínú rìsáàfù wàǹgbà kan ṣé ní gbogbo wa wò tí wọ́n jẹ kámẹ́rà tí kámẹ́rà yẹn leak out gbogbo wa la kan wò ó la rojọ́ kò sí ìgbésẹ̀ kankan tá a padà gbọ́lé lórí ìjọba lùkèwé wípé nǹkan kan ò ṣẹlẹ̀ ni now ìlú Ìlọrin òun nìyẹn same thing náà ni wọ́n ṣe ṣé ìjọba ló ní ẹlikọ́tà ni àbí ta ló ní ẹlikọ́tà Abubakar Salam a gbọ́ pé òun ló ń supply àwọn Boko Haram Gumi fojú hàn kò fojú pamọ́ anytime tẹ́ bá sọ anything about bandit anything kidnapper he will come out against it gbogbo wa la rí adẹ̀ láwọn human rights nílùú human rights lawyers George gan ti gbà bọ̀dẹ̀ kò sí injustice ti pọ̀ jù so kí la wá ń ṣe nílùú kí la wá ń pera wa lórílẹ̀‐èdè fún tí ò bá wọ̀ ẹ jẹ́ kó ní kálukú lọ dúró sí region ẹ̀ ẹ pín wa sí state ẹ pín region kó kálukú padà sí region ẹ̀ kó kálukú lọ take care region ẹ̀ bàbá Tinubu this is the time for you to do something this is the time for you to do something now ìlú Ìlọrin la rí tàn wí àìmọye àwọn ìlú tó ti ṣẹlẹ̀ ní Ogun state àìmọye ìlú tó ti ṣẹlẹ̀ if not for ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó lo Olúwa tó lo Sunday Igboho olóyè Májàsọ́lá fún ìlú Ìgàngàn tí wọ́n lé Sọ́líù kúrò ní kété tí wọ́n lé Sọ́líù kúrò ìlú Ìlọrin ló balẹ̀ sí lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ ní Fúlàní fámìlì ẹ̀ ẹ wá nǹkan tó ń fojú àwọn èèyàn wá rí kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ náà Fúlàní ló kún Ìlọrin àwọn náà dominate apá kan ní Ìlọrin Ìlọrin yẹn nísìn ó yẹ kẹ́ ẹ divide ẹ̀ ní kí wọ́n dá àyè Fúlàní mọ̀ káwọn Yorùbá lọ́ba tiwọn kán dá dúró gbogbo yín pera yín ní Kwara state ẹ̀ ń pera yín ní Ìlọrin ó ga o ìjọba ẹ wá nǹkan ṣe sí o ẹ lè lajúlẹ̀ kankan máa pa àwọn èèyàn báyìí o táwọn èèyàn bá wá bẹ̀rẹ̀ sí í ṣe ìdá ìṣiṣẹ́ ọwọ́ tiwọn ẹ máa ní wọ́n take law into their hand gbáwó náà ni wọn ò ní dojú ìjà kọra wọn padà báyìí àwọn ọkùnrin wọn ti pa gbogbo ọkùnrin ìlú tán gbogbo ọkùnrin ti sá lọ àwọn tí ò sá lọ wọn ti pa wọn sọ ẹlòmíì dá láì ní bàbá wọn ní nínú ilé kan ọmọ 3 ẹ̀dẹ̀ pa wọn ọkùnrin 3 nínú ilé kan ẹ̀dẹ̀ pa wọn lẹ́ẹ̀kan náà ẹ̀dẹ̀ tún jí àwọn míì kó lọ àwọn míì wà mẹ́ta wọ́n ti jí kó lọ báyìí o wọ́n ti jí àwọn míì sá kó lọ báyìí o irú ìjọba wo lẹ wá ń rọ̀nù kí lẹ wá jẹ president fún kí lẹ ń jẹ governor fún nígbà tí ẹ̀mí àwọn èèyàn tí ààbò tí ò bá ti ṣe kókó tí life and properties àwọn èèyàn tí ò bá ti save under your government under your watch wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn ní pakúpa bí ẹni pẹran a dẹ̀ ń pera wa pé orílẹ̀-èdè ni wá a dẹ̀ ń sọ pé a ní ìjọba tá a ní táwọn èèyàn ò lè jàǹfààní ìjọba tá a ní tí ẹ̀mí èèyàn àwọn èèyàn ò dè ìjọba tá a ní tí ọkàn àwọn èèyàn ò balẹ̀ kì í ṣe pé kákan máa lọ́bi kankan kan tó kọ́ ń fọ ibi 30 100 ìyẹn kọ́ náà ń pè ní pé èèyàn ní achievement lórí ìjọba nǹkan tó ń pè ní achievement lórí ìjọba ni pé kí aráàlú sùn kí wọ́n fi kọ́ fọ́nsùn kan hanrun káráàlú wẹ̀yìn wọn báyìí kọ́kàn wọn balẹ̀ kán máa rìn kí àyà wọn má já kó má sí gìrìgìrì ẹsẹ̀ kó
kán jáde kán wọlé láyọ̀ kán jáde láyọ̀ ìyẹn náà ń pè níjọba bó ṣe gbogbo irú tẹ́ ń ṣe nínú Nàìjíríà yìí tí ò sí security tí ò sí ààbò fún ẹ̀mí àwọn èèyàn táwọn èèyàn ò bá lówó lọ́wọ́ ṣán tún ní kẹ́mi wọn náà má tún ní kẹ́mi wọn má tún sí ni ṣebí tí ò bá lówó lọ́wọ́ tẹ́mi bá wà ìrètí ń bẹ náà máa ń sọ nígbà tẹ́ni tí ò lówó lọ́wọ́ tẹ́ ẹ tún pa ìyà ọ̀nà méjì ẹ̀yin ìjọba yìí nǹkan tẹ́ ń ṣe ò dáa Gumi ẹ mọ̀ pé terrorist ni Gumi a ti ń pariwo ẹ̀ for years àmọ́ gbogbo àwọn aráàlú ńgbà tá à ń pariwo wọ́n rí wa bí ẹni pé a kàn ń dá wà lálẹ́ pé kò sí kankan tó ṣẹlẹ̀ àwọn kan tiẹ̀ sọ pé gbogbo ni kò sí Fúlàní kankan àárí ìyá kan tó ń pè ní ìyá kẹsẹ́ẹ̀tì ìyá náà ńgbà náà ló sọ pé ẹ̀yin Yorùbá lè sàn ẹ̀yin lẹ ń pa àwọn èèyàn tẹ́ ń sọ pé bandits ń pààyàn ẹ̀yin lẹ ń pa àwọn èèyàn tẹ́ ń sọ pé Fúlàní ń pààyàn lẹ́ni wá ń kọ́ àwọn Yorùbá lè sàn ẹ̀rí ẹnìkankan kó pariwo mọ́ ẹ̀rí ẹnìkankan kó rojọ́ mọ́ aṣọ ẹgbẹ́dọ̀dá ni à ń kó o ní ó kàn anybody ẹni tí ò bá tí kàn yóò kàn án Ọlọ́run má jẹ́ láburú ó kàn wá ni nítorí kàn gùn sáwọn náà nísìn nílùú Ìlọrin wọn máa ní gbà yẹn àwọn àáfàá yẹn náà sọ pé kò sí nǹkan kan o ìlú Ìlọrin ìlú peace ìlú àlàáfíà ni àlùjànnà ni ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa ìlú Ìlọrin kì í ṣe ìlú jàǹbá fa ìlú kí wá ní ká pè báyìí Abdulrasaki Ọlọ́run ó mú ọ